àkókò tí wọ́n fẹ́ fún mi kì í ṣe àkókò tó pọ̀. Allah. Mi ń dẹ̀ fẹ́ lo àkókò púpọ̀. Masha Allah. Torí kí ni àwọn mọ̀nyẹ́mọ̀nyẹ́ wà níkàlẹ̀ púpọ̀. Mo kí àhàlífà wa ní ìkàlẹ̀. Mo kí ìdí mo tún fi kí púpọ̀ ni pé olórúkọ bàbá mi ni. Bàbá mi ló ń jẹ́ Suleimana. Tí n bá wá kí n pé bàbá mi Suleimana Halifa mo kí yín. Mo kí gbogbo ẹ̀yin àyò Ọlọ́run níkàlẹ̀. Mo mà kí yín, mo kí yín. Ẹ má bínú, mi ní lè máa pe orúkọ ní kankan. Ṣùgbọ́n inú mi dùn púpọ̀ torí pé Shehu wa Nurul Hakim. Adamallahu hayata sheikh. Mo nífẹ̀ẹ́ wọn púpọ̀. Program mi pọ̀ gan-an tó jẹ́ pé mi ń fi bẹ́ẹ̀ ráyè mi ń sinmi fa. Ẹni bá wà lórí Facebook á rí i pé mi kì í sinmi ẹnìkan bí mi lè rè pé ṣé kò kí ń rẹ̀ ni mo ní kò ní rẹ̀ mí. Alimtu bi anna Allaha jalla jalaluhu. Ilahun kabirun khaliqun mutakabbirun. Khaliqun mutakabbirun. Ilahun kabirun khaliqun mutakabbirun. Mi ń gbọ́dọ̀ rìnrìn wákàtí 5 látọ̀nà Ṣàgámù tí mo ti ń bọ̀ kí n má lè sọ̀rọ̀ ìṣẹ́jú 5. Lahul amru fi dunya. Lahul amru ba'dahu. Lahul amru ba'dahu. Wasallati lahu ubadu. Ubadu Allahu akbar. Wasallati lahu ubadu Allahu akbar. Arastu bi nafsi min az-zu'i wal hawa. من الكيد والأزاد كل مزجر. من الكيد والأزاد كل مزجر. Ó dùn mí wípé èmi náà mọ̀ pé kò sí time rárá ṣùgbọ́n èmi tèmi náà máa fi kún ọ̀rọ̀. Torí pé kí ni tí n bá ní bọ́rọ̀ ṣe máa ń sẹ́ẹ̀tì lórí mi ni kí n ṣe sọ̀rọ̀ ni ilé àṣẹ ẹgbẹ́ títóbi fún Ọlọ́run. Allahu akbar. Wọ́n ń pe kíní kan ní power of eloquence lọ́dọ̀ àwọn eléyìnbó. Àwọn ọ̀rọ̀ kan àtọ́ pé wọ́n á sẹ́ẹ̀tì fún ara wọn, wọ́n á sẹ́ẹ̀tì báyìí. Lọ́dọ̀ àwọn tí wọ́n ń lo ìlíàmù wọ́n ń pe kíní kan ní mumbahul ulum. Àfà á máa wo bí ìgbà tó yẹ pé òun wò lójú bọ́ọ̀dù báyìí ni ó máa ń ṣẹlẹ̀ sí mi gbà mí. Mo kí ẹ̀yin ìran àfà mẹ́ta tó wà níbí báyìí. Àfà sọ̀rọ̀sọ̀rọ̀ mo kí yín. Ẹlẹ́ẹ̀kejì. Àfà ṣọ̀rọ̀ mo kí yín. Ẹlẹ́ẹ̀kẹta. Àfà wòsùn ṣèkan mo kí yín. Òun ò ní sọ nǹkan kan ṣùgbọ́n tó bá ṣe báyìí àfà ó ti yí ohun tó fẹ́ yí. Mo kí gbogbo yín ní ìkàlẹ̀ ṣùgbọ́n àwọn àfáà tó kún bí báyìí àfáà sọ̀rọ̀sọ̀rọ̀ ni àfáà olóríire ni kò sí àfáà wòlíbí sàmbí báyìí. Shehu Barhama ni yes radiyallahu ta'ala ni èyí tó fi ju gbogbo èèyàn lọ tó fi ju gbogbo àwọn àfáà tí wọ́n ń pariwo káàkiri lọ. Ìntọ́pọ̀lọpọ̀ lọ kọ́lé ní òun náà ni pé mo ní ìmọ̀ náhù, mo ní ìmọ̀ sọ́rífù, mo mọ̀ mọ́ bàlágà, mo ní ìmọ̀ mọ́ntìkì. Shehu Barhama ni yes radiyallahu ta'ala ni ó ní wa ala absorta aineka misili yasaira afakakewu wa ala absorta aineka aineka misili asaira suluki torí mi n prepare yín pẹ̀lú yẹn wá sórí mi ni o suluki wọ́jẹ̀ sí bí wálé ulumi fuyudi suluki wọ́jẹ̀ sí bí wálé ulumi fuyudi. Ó
ó ní alẹ́ àbùsọ́ta àìnáìka níjọ́ tó ti ń káàkiri oríru èmi barahama rí Nyas radiyallahu ta'ala. oríru Shehu barahama rí níjọ́ tó ti rìn káàkiri sùlùkì wọ́jẹ̀sí bí wálé olùmí fúyúdì sùlùkì wọ́jẹ̀sí bí wálé olùmí. kí n ya bọ́ sí kejì kí n tètè ya jẹ́ kí n tètè ya ráyè lọ. Naam. ó ní nazaritu ala ladala khairu la anami mukafifa analu bi ma lam yanali mana ata misiro analu bi ma lam yanali mana ata misiro. ó níjọ́ tó ti ń káàkiri ó ní mo sọ bàgẹ́ síwájú ànábùwà Muhammad Sallallahu alayhi nígbà tí mo wa sallam. déwájú ànábì ó ní ohun tí mo rí níbẹ̀ òun náà ni pé ihun tí ẹnìkan ò lè rí gbogbo ẹni tó lọ ìlú Misra ọ̀tọ̀ ní tẹ́ ẹ wá lọ Misra Shehu Barahama ni ló ní pé kó wí bẹ́ẹ̀ kó máa rí bẹ́ẹ̀ kó èèyàn di òkú kí Shehu jí lẹ́ẹ̀kan náà ó wà fún Shehu kéèyàn dó lórí ibú kó ní kó máa dó lórí ire ó wà fún Shehu kí nǹkan máa lọ déédéé kó ní kó máa rí ṣe ó wà fún Shehu. Shehu Barahama ni yes a lè rí ẹnì kankan fiwé kọ́lọ̀ ń wọlá Shehu Barahama ni yes mo fẹ́ sọ̀kalẹ̀ nìyẹn ṣe rí mo ní kinní kan tí n bá ń sọ̀rọ̀ lọ́wọ́ bí èèyàn bá ń fẹ́ dá mi dúró mo máa ń rí kódà bó bá dúró sẹ́yìn mi mo máa ti mọ̀ kó fẹ́ dá mi dúró kóhùn tó wá dá mi dúró èmi fúnra mi màá dára mi dúró kí ọlọ́run kó wọlá nàbùwà Muhammad kó wọlá kúdírà ẹ̀yin ìyá wa kí lorúkọ ìjọ yìí ná fìtìyánu ọlọ́run máṣá lékún àlùbáríkà yín Àmín. níjọ́ tí mo wá sí kínní ẹ ṣe dáadáa púpọ̀ ẹ tẹ́wọ́ kọ́lọ́hún wọlá ohun tí mo fẹ́ wí Àmín. kọ́lọ́hún wọlá ohun tí mo fẹ́ wí ó máa dùn sí ni kò ní bàjẹ́. Àmín. àwọn ṣéwù wa tí wọ́n ń bọ̀ mo kí wọn marhaba bikum ahlan wa sahlan ó kù ìṣẹ́jú kan tí máa lò àṣewọ bayan doctor marhaban ahlan wa sahlan bi udurikum wòlíì ọmọ wòlíì ẹgbẹ́ yìí tóbi fọlọ́hún Allahu akbar. wòlíì ọmọ wòlíì ọlọ́wọlé yẹn ṣẹ́rí gbàdúrà yín ti gbà ẹ̀tẹ́ wọ́kìn wí ti máa wí mọ́lá almiskinu billahi mo fẹ́ wí nǹkan bisimilahi rahman rahim Àmín. ashakishafa asharfagish ashakishafa asharfagish ashakishafa asharfagish kayaman karajin tadwa ilu barhin ليلة لرهين ملمرهين يتيم كرجين مكان مرجين مكيم جين أتكم برام وشاشون mẹ́ta ni wọ́n ń wí wọ́n á ṣàjókòó rí gbogbo ìtì máa wí yẹn wọ́n á fi jókòó ni kàyà mẹ́ńkẹ́rẹ̀jìn tadwa ilu barhin ليلة لرهين ملمرهين يتيم كرجين مكان مرجين مكيم جين أتكم برام وشاشون ẹlẹ́ẹ̀kẹ́ lónìí yẹn ẹlẹ́ẹ̀kẹta mo fẹ́ wí kàyà mẹ́ńkẹ́rẹ̀jìn تدوى إلو برهين ليلة لرهين ملمرهين يتيم كرجين مكان مرجين مكيم جين مكان إبدام وشاشون أمو وين أسوسوا جدي أما أسمع دي أوا فدانو ó wà mú owó ẹwà ó máa bọ̀ ó máa ní nínú ọdún yìí tèmi á dá yọ àmín nínú ọdún yìí tèmi á dá yọ àmín kí n lówó lọ́wọ́ tèmi á dá yọ àmín nínú ọdún yìí tèmi á dá yọ àmín kí n kọ́lé mọ́lé tèmi á dá yọ àmín nínú ọdún yìí tèmi á dá yọ àmín kí n raṣọ tó dá tèmi á dá yọ àmín nínú ọdún yìí tèmi á dá yọ àmín nínú ọdún yìí tèmi á dá yọ àmín nínú ọdún yìí tèmi á dá yọ àmín kí n lówó lọ́wọ́ tèmi á dá yọ àmín nínú ọdún yìí tèmi á dá yọ àmín kí
n láya tó dá tèmi àdáyọ̀ àmín nínú ọdún yìí tèmi àdáyọ̀ àmín kí n kọ́lé mọ́lé tèmi àdáyọ̀ àmín nínú ọdún yìí 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 tèmi àdáyọ̀. gbogbo ẹ̀yin tí ẹ mú owó wá ọlọ́run aṣáájú tó pọ̀ fún yín gbogbo ẹ̀yin tí ẹ fẹ́ mú tẹ́ ẹ̀ tí rí mú ọlọ́run aṣáájú tó pọ̀ fún yín la ilaha illallah allahumma salli ala rahmatil kulli wa ru'il kulli wa sirril kulli wa nuril kulli al-jami' al-kulliyati ala asma'u wa sifati al-makhsusi bima lam yakhis bihi ghayrihi ayni ma tajalla li zati li sayyidina muhammad sallallahu alayhi wa sallam salati kulliyati zatiyati azaliyati daimumiyati barizati min akadati muhibbati ila kadrati mahbubiyati adad al-anfasi qala wa tabil hal wal mahali al-madruba في ألف ضربة في قندات وفتح عن الألف لا إله إلا أنت سبحانك ولا حول ولا قوة سبحان ربك رب العزة عما يصفون والسلام ẹ pariwo karama baba karama lẹ́rìí yẹn one na only karama any other karama is a counterfeit. Ọlọ́run jẹ́ kí a rí bàbá pẹ́. Àmín. Ẹ̀rù ń bà wá gan pé wọ́n ní máa ní ìwọ ọmọ yìí àmọ́ inú yọ̀ǹda bàbá wa àgbà ní kókà ní ìkàlẹ̀ Ọlọ́run jẹ́ a rí yín pẹ́ sà. Adamallahu ayatahu. Mo bi bàbá àgbà ní kókà mo bi wọ́n níjọ́ kan mo ná karamọ́kùn mo ńlá kíní tí ń dẹ́rù àmì mo fẹ́ stop ẹ̀ àwọn náà ń bẹ níkàlẹ̀ wọ́n ní má dáwọ́ ẹ̀ dúró. Allah. Bí wọ́n ti ṣe rí tó ń rí ní kó ka ẹ iṣẹ́ kan ní látọ̀dọ̀ tàwọn inú tó hà yáda power mi nìyẹn ṣá o ṣé mo pé tí yẹn bá wà ní the midst of àwọn èèyàn máa ń get lost nítorí ẹ̀ ń jẹ́ ìfẹ́ aṣáájú ó máa ń pààyàn bíi ọ̀ǹtún ni ṣèyàn akọ̀dẹ̀ máa ká tí a máa ká ọkàn a máa ká gbogbo ẹ̀ náà in order to move the train forward àmẹ́yìn lè sọ wípé we should be moving forward ẹni mọ̀ lára ṣe sọ pé fa ìlànà àmọ́ mú mọ́mí táwa kòfin fa ilala amamu inshallah baba karama àwa náà mọ̀ gbogbo wákàtí yóò tó yín ló sà. Allahu akbar kabira. ọlọ́njà rí yín pẹ́ ẹ rí i pé mi bẹ́ẹ̀ nìkan kan dúró ṣètò ẹ̀yin nìkan ni mo dúró pé ọ́fíìsì yìí